Ẹ káàbọ̀ padà sí apá kejì Tani Yorùbá. Nínú apá kìíní, ẹ rí pé mo sọ fún yín pé Otu ni orúkọ tí ẹ̀yà wa ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di pa change sí Yorùbá tí capital wa ń ṣe Ilé Ifẹ̀. Àmọ́ nínú Ilé Ifẹ̀, a ní àwọn orílẹ̀-èdè countries táwọn náà ń govern ara wọn tí wọ́n ń ṣe everything bíi Ẹ̀gbá, bíi Ọ̀yọ́, bíi Ìjẹ̀bú, Ìjàyè, Èkìtì. Gbogbo àwọn orílẹ̀-èdè ni wọ́n wà tí gbogbo wọn mọ̀ pé ọmọ Otu làwọn, but àwọn náà padà lọ dá dúró. Kó lè yé wa dáadáa, ẹ jẹ́ n fi bíi British kí n fi ṣe example. Ẹ rí i pé a ní Wales, a ní Ireland, a ní Scotland, a dẹ̀ ní England tí gbogbo wọn mọ̀ pé àwọn lọ dá dúró àbí àwọn migrate látara pé British ni gbogbo àwọn, bí Ifẹ̀ ṣe rí ńgbà yẹn nìyẹn. Ní ọdún 18th centuries, àwọn conflict kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ìlú yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn jà, tí mi ò lè ní àǹfààní láti ṣàlàyé gbogbo ẹ̀ torí ó máa gbà wá ní àkókò. But wọ́n jà civil war tó jẹ́ pé láàrin ara wọn for complete 16 years. Èyí ni èyí tá a mọ̀ sí ogun Kírìjì. Wọ́n gbogbo ìgbà yìí àwọn òyìnbó tí ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ ti ń try láti settle pé kí oníkálukú má jagun mọ́, kí everybody wà ní ìṣọ̀kan. Wọ́n try láti settle issue yìí tí Ọlọ́run fún wọn ṣe. But wọ́n rí wípé tó bá dé gbogbo àwọn orílẹ̀-èdè tó bá dé bí ó yẹ Ẹ̀gbá, ó máa sọ̀rọ̀ Ilé Ifẹ̀, ó dẹ̀ máa ń sọ̀rọ̀ Ọ̀yọ́, ó máa ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀, ó máa ń sọ̀rọ̀ Aláàfin ní gbogbo àwọn orílẹ̀-èdè yìí. Gbogbo ìgbà yìí Yorùbá Ọ̀yọ́ ó ti ń rinlẹ̀ dáadáa even ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe orílẹ̀-èdè Ọ̀yọ́. Ó ti ń rinlẹ̀ tó bá lọ sí orílẹ̀-èdè Ẹ̀gbá, ọmọ Ẹ̀gbá lè sọ Ẹ̀gbá, wọ́n náà lè sọ Ọ̀yọ́, Yorùbá Ọ̀yọ́. Tó bá lọ sí orílẹ̀-èdè Ìjẹ̀bú, which is country Ìjẹ̀bú, ọmọ Ìjẹ̀bú lè sọ Ìjẹ̀bú, wọ́n lè sọ Yorùbá Ọ̀yọ́. So wọ́n rí pé Yorùbá Ọ̀yọ́ yẹn òun ló dominate, òun ní gbogbo èèyàn fẹ́ gbọ́ jù, ní gbogbo èèyàn fẹ́ understand jù bẹ́yẹ àṣírí bí English ṣe wà ń sìn tó jẹ́ pé almost gbogbo orílẹ̀-èdè ló lè sọ, even though orílẹ̀-èdè gan tó jẹ́ pé wọn kì í sọ English ni wọ́n fẹ́ kí gbogbo ọmọ wọn lọ kọ́ English. Bí ọ̀rọ̀ èdè Yorùbá Ọ̀yọ́ bó ṣe rí ń gbà yẹn nìyẹn. So ìgbà tó fẹ́ settle àwọn conflict yẹn, wàhálà yẹn láàrin gbogbo ọmọ Otu, wọ́n resettle, wọ́n dẹ̀ padà conclude, wọ́n padà di pé wọ́n ń sọ Yorùbá. A padà choose Yorùbá as the general language fún wa. A padà choose Yorùbá as general language ní ọdún 1919. Ní ọdún 1919 ló di pé a bẹ̀rẹ̀ sí gbogbo yálà Ẹ̀gbá ní o, Ìjẹ̀bú ní o, Èkìtì ní o, gbogbo àwọn ìlú yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ Yorùbá. But oníkálukú sì ní local dialect ẹ̀. But Yorùbá wá jẹ́ general language tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ń sọ ní ọdún 1919. And ìtàn Odùduwà tó máa ń sọ tó jẹ́ pé bí orí Odùduwà nìkan ló ti máa ń sọ ìtàn wa. Ìdí ni wípé Odùduwà ní last era, òun ló reign last láti bí 10th century wọ 1900. Era Odùduwà ni àwọn ọmọ tó bí Ọ̀rànmíyàn, gbogbo àwọn èèyàn yìí lọ padà lọ tẹ̀dó. So era ẹ̀ ni òun ni definitely òun ni ìtú ẹ̀ máa ring létí wa. Òun ló fi dàbẹ́ ni pé àwa Yorùbá bí anything tó bá fẹ́ sọ ń pa wa, orí Odùduwà ló máa ń gbélé lórí. Kó lè yé wa dáadáa, another thing tí mo lè fi ṣe example ni wípé tẹ́ bá wo bàbá Níkẹ̀ní, olóyè wa, bàbá wa Awólọ́wọ̀, ẹ rí pé àwọn èèyàn ti ṣe politics before bàbá yìí. A ní Abat Macaulay, a ní àwọn èèyàn ńláńlá tó ti ṣe politics
before bàbá ẹ̀, but ní era tá à ń lò lọ́wọ́ ní in terms of politics bàbá wa Awólọ́wọ̀ là ń lò. Tí gbogbo ẹni politician tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ rí pé bàbá wa Awólọ́wọ̀ ló máa ń refer sí. Eléyìí máa ń wà bẹ́ẹ̀ tó yẹ pé once in a century Ọlọ́run máa ń gbọ́ wọn legend àbọ̀wọn great jáde tó jẹ́ pé wọ́n máa tún change scenario àbí tó jẹ́ pé orúkọ ẹni yẹn ló máa ring. Ní Èkó tó bá máa sọ̀rọ̀ the best governor ọ̀rọ̀ bàbá wa Jákàndé ló máa ń sọ. Another person tó tún wá take over ni bàbá wa Fáṣọlá ní gbogbo èèyàn sọ ń sìn, tó jẹ́ pé nígbà tí bàbá Fáṣọlá ń lò gbà àbí after tó parí tẹ́nà wọn yálà lẹ́dọ̀ ni o Wike ní kinní ni o ní gbogbo àwọn other governor tó ń jẹ lọ́wọ́ ìsìn pattern àti level tí bàbá Fáṣọlá fi govern Lagos State ní gbogbo àwọn èèyàn kọ́ bí sùúrù nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé téèyàn ò bá ṣọ́ra orúkọ ẹni yẹn nìkan ló kọ́ máa ring téèyàn máa gbàgbé past. ìyẹn ò mẹ́ni pé a mọ ibi tá a ti ń bọ̀ àbí a ní longer history. ọ̀rọ̀ yanjú mi fún gbogbo olùgbọ́ mi ni pé ẹ jẹ́ ká mọ ìtàn wa. Mo dẹ̀ máa rọ gbogbo àwọn èèyàn tó wà nípò láti máa kọ ìtàn àbí sọ ìtàn wa. Ẹ má jẹ́ kí a máa diminish ìtàn wa. Eléyìí ń ṣe pé àwọn ará ìta ló wá ń bá wa jà ń sìn. Àwa là ń mọ̀ fẹ́ yẹpẹrẹ ìtàn wa nítorí pé bí our selfish interest. Ẹ jẹ́ ká máa consider pé nǹkan tá a bá ṣe kalẹ̀ làwọn èèyàn máa sọ ń pa ẹ̀. Táwa tá a ní ìtàn tá a bá ń yẹ̀yẹ́ tá a bá lè wà proud of, tá a bá lè sọ ojúlówó ìtàn, kò sí bí ará ìta tí wọ́n ṣe ní kó wa mẹ́rẹ̀. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yanjú mi nílé Ọlọ́run á sì máa kọ́ wa ṣe. Ẹ ṣé.